ọ sáré tọmọ rẹ ọmọ tó fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì èyí tó wà yunifásitì èyí tó wà ní UK bóò ni ò ṣe ní ikú èyí tó fẹ́ ṣe tó fẹ́ gba jáàbù ọmọ lọ ẹni tó tiẹ̀ níyàwó mẹ́rin tó dáràn tọ́lọ́mọ ìyàwó àgbà ní ọ̀pọ̀pọ̀ wá anítọ̀ owó yunifásitì tẹ́ lásán ní táàmù yìí wọ́n lọ jẹ́ 200 táyà ló ṣe ń pọ́ táyà ló ń pọ́ ọgẹ ẹgbẹ́ títí ọfẹ́yàwó mẹ́rin tọ́ ọmọ ìyá ń tẹ́ fi mọ̀ pé kò sí sinmi ni o ìyàwó mẹ́rin lọ́fẹ́ ọmọ ìyá lé wa kọ́kọ́ wá pé wọ́n lé wa owó wa jẹ́ 250 ọmọ ìyàwó kejì náà bá dé ìtààfin ní sinmi nù òun náà bá nítọ̀ owó táwọn ò tí ẹ̀ pọ̀ 95,000 náà gbogbo ẹ̀ jẹ́ ìkẹta dé onítọ́jú àtàwọn jẹ́ 45 ṣe lásìkò tá a mẹ́tẹ̀ẹ̀ta ń sọ̀rọ̀ ìyàwó kékeré ẹyọ kan ló ń bí òun gbọ́nu yàrá tiẹ̀ òun ọ̀wá ní jẹ́kọ́mọ rí ọwá fún rẹ̀ ní ó mú wá pẹ́tọ̀ léjeléje ni ẹ kọ́kọ́ yanjú ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ sófò bàbá ọba mi kalẹ̀ lẹ́ẹ̀kan náà. La rahata fi dunya. Are you with me all of you sir? ó ní La rahata fi dunya. ó ní kò sí sinmi láyé ẹ̀yin tíátà bẹ́ẹ̀ ṣe ń kọ fíìmù kan lọ́wọ́ ẹ tí yanjú ẹ̀ tán ẹ máa kọ̀ mí mo wo fíìmù bàbá Sokoti kan tó rẹ̀ pé wọ́n gbẹ́rán mẹ́kọ̀ọ́ tó kọ́ kíní kan alápàtà alápàtà lẹ́jẹ̀ bò wọ́n yẹn mo ní sẹ́tòrí owó yìí náà nípa wá sí sáwà kúkú owó tó dé ni tó ìkànnù ọ̀ya ẹlẹ́ẹ̀kẹrin. La salamata min alisunin nas. ìbá pariwo aláwùjọ náà Allah bó o ṣe lè ga tó o ò lè là níbi àwọn èèyàn bọ́ ọ bá lówó ọ̀daràn bó o lówó ọ̀daràn bọ́ ọ rásọwọ̀ ọ̀daràn bọ́ ọ rásọwọ̀ ọ̀daràn ṣebí sàrà àlámà jẹ́ mọ́sálásí yóò ẹgbàgbé ni tí wọ́n gbé àmàlà wá kí o kó àmà kí o sùn mẹ́ tásùrù bó gbé mọ́sà lọ mọ́sálásí àdúgbò rẹ̀. La ilaha illallah. bọ́ọ̀bà rẹ ni tí ó bọ̀ jẹ́ wọ́n mọ̀ fọ́ tọ́ra wọn ni pé jẹ́ mọ́sà bó kú. La ilaha illallah. bọ́yá bàbá rẹ ò dé mọ́sà rí ó sọ fún mi. La salamata min alisunin nas. ṣé àwọn bàbá yìí ń tẹ̀ lómi sẹ́yìn tẹ̀ lómi lọ mi ò tí ì bọ́ ní wáàsí o mi ò gbọ́. La salamata min alisunin nas. aláàjì délé òdúlé èmi sọ yín lálàájì lónìí ṣé gbogbo fíìmù tẹ́ ẹ ṣe nínú àwọn èèyàn dùn sí tí fíìmù kan bá ti tà yóò sì máa bí ẹlòmíín nù ngbé mi ń ṣe wáàsí mọ bàbá wa àjà ní báàlù ẹ bá ń ṣe kúrò aláwọ̀ bẹ́ẹ̀ kan sí. Bismillahir rahmanir rahim. Ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. bàbá rẹ̀ mi ní wáàsí kan ní lóbu nítorí fi mọ̀ pé ó lè là níbi àwọn èèyàn wọ́n wá ní wọ́n fi ọmọ bọ̀ sí wọn gbé mi lọ àwa dé lóbu èrò lọ rẹpẹtẹ sẹ́mi pé preparation bàbá wa láti mí dé wọn ó ṣe é lẹ̀ bí ọmọ bọ̀ sí wọn ṣe gbé mi dé tí wọ́n wọ́ ilẹ̀kùn báyìí ẹni tó kọ́ sílẹ̀kùn ó sì wọ́ ṣe sáárasà eléyìí náà wà lùkì ń bà sẹ́mu ìdí nìwà lélẹ̀ ẹ̀rìn àgbọ̀n tí ó bá wa sọ ẹ̀yọ̀ bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. kò sóńtàn mo rẹ tó ti sọ́kàn mi lójú rí bẹ́ẹ̀ yá máa símú ìdí nìjẹ́ tọ́ òun a sì tó níbì kan náà bí wọn náà ṣe ń ṣe náà inú ń bí ọ inú ń bá àwọn èèyàn tọ́ mo wá débi tí n ti ṣe wá sí àwọn èèyàn bá mo bá jókòó mo bá ọba mẹ́ta ọba kan ti bínú lọ nígbà tí ò rí bàbá so MC bá gba microphone ẹnu ẹ̀gàn ló fi sọ ẹni bàbá á fún ìṣẹ́jú mẹ́wàá fóònù mo kí bàbá wo lóòtú kí wọ́n máa wọlé ọmọ àdábá nìjà ẹ bá ń pariwo aláwọ̀ lẹ́ẹ̀kan náà. Mágàjí ilé adésún you are highly welcome sir. tọ ọwọ́ ńgbà tí mo wá dé wá sí ẹ bá ń fún Mágàjí láàyè Mágàjí akérò bàbá ẹ máa wọlé ẹ bá ń fún wọn ní àga níwájú wáyé baba wọn ní baba wa olóòtú àwọn àfáàn kì í yín o wọn kì í wọn ní kẹ ẹ káwọn wọn fẹ́ jẹ inú àlùbáríkà yìí wọn ní ẹ ká. lẹ́yìn mú kẹlẹ́
في الغنى àǹfààní làwọn mọ́rúkà mi ọ̀gbọ́n tó wí o. لعمرك ما ساويت قارون في الغنى alọ́ta fún ọ bàbá olówó. لعمرك ó ṣe lára rẹ̀. لعمرك olówó èèyàn mélòó ló dìde lára rẹ̀. لعمرك